kì í Musa ànábì Musa ṣe wà ní sọ́ni ìgbà yẹn ọmọ nígbà ní lọ́dọ̀ ọmọ nígbà ọ̀gẹ̀ ní wà lẹ́yìn ẹ kí Musa mi èèyàn lálẹ́ tún ní àbísọ́ káre èèyàn mọ̀ sùúrù yẹn mi ẹ bá ń tọ́jú onímọ̀ sùúrù oúnjẹ ọ̀la ẹ̀mí ọ̀la ẹ̀mí oúnjẹ mọ̀ sùúrù ọ̀la ẹ̀mí oúnjẹ mọ̀ sùúrù. Ìrìnàjò yìí pọ̀ London ló lè rántí bẹ̀rẹ̀ ọdún ẹni ìwé Ìbàdàn lẹ́gbọ́n àwọn pẹ́rẹ́sì ọ̀fẹ́ kó òṣìṣẹ́ àwọn lè máa gbogbo ìfẹ́ lóṣù àti bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn èèyàn primary school ó ṣe nǹkan tó nílẹ̀ pẹ̀lú primary school a máa lọ school a lè máa ṣiṣẹ́ nǹkan tí ó lè ṣe lọ́ba ti garanti àwọn òbí ẹ̀kọ́ máa jẹ́ olùkọ́ máa ṣe. ṣé ó wà ní máìlì náà láti padà sí tó bá wà máìlì a máa jẹ́ kó wà máìlì ẹni kò sún ní ìdíẹ̀ kò ní lè sọ ìbò kankan ó fẹ́ máa kọrin lóyìnbó sí ìwé ọ̀dẹ̀ ráìtì wọ́n lọ school a lè ṣe intercorrect so ó nílẹ̀ olùkọ́ ìgbà tẹ́mi tún gbé ìwà mi ti wà ní yunifásitì ó nídìí ẹ̀ ìkọ́sọ́ máa padà dúró tó bá yára tó bá ṣe. Ṣé wàá lágùn ní èsì báyìí? Ṣé ó ní náà ló pa wá? bóyá gbàdọ̀ gbogbo ta ẹ̀ là lọ́bí. Fídíò mọ̀ ṣe. Ọba púpọ̀ náà wọ ilé last. Bẹ́ẹ̀ máa ṣe tọ́jú. Ọkùnrin tí pé kò ṣe pàtó lè dá sí tẹ́lẹ̀ ní ṣe dáadẹ́. Hospital náà ní sáìdì tèmi, Ọlọ́run ló perfect. I will try my own best. But there's 1,000 of work lórí ẹ̀. Some of people think pé kò easy for artist láti most especially Fuji line sí. Ọ̀tí ká sólé àtọ́kàmẹ́rà.